kíkété ni o a dáa fún yín ọ̀rá kan lo ibẹ̀ ẹ̀nìsẹ̀ kan ẹ̀wọ̀n sí lára ìbọn lọ́sàn àkọ́wọ́ àwọn oníbísì pẹ̀lú lórí ni. sẹ́yìn ò pé wọ́n ní. wọ́n bàjẹ́ sùn tó sọ ni ọlọ́ ìbàjẹ́ yóò ẹ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ èmi lọ́wọ́ wọ̀ sí mi pé ọ̀dà kíni yóò gbọ́ nà wọ́n sọ lójú kí n má ti sọ fún yín lórí báyìí ìyàn sọ fún ọmọ bá dé mo mọ̀ fẹ́ ṣàlàyé fún yín ní wọ́n fọ ewu lèmi ti Chris. bàbá kí lẹ sọ. ìyàn kọ̀ọ̀kan lè tẹ́ àlẹ́bẹ̀ gangan dààmú kan. ẹni pé. wọlé tẹ̀lé báyìí ó tẹ̀ ẹ́ ti kú oṣù mẹ́jọ ọ̀dà èyí ò jí kú. 8 months yes. ọ̀dà yìí èyí ti àtúnṣe oṣù mẹ́rin tẹ̀ ẹ́ kú àgọ̀wẹ́ ó ekele bẹ̀rẹ̀ ayò dáadáa tó ọmọ kí mi ṣàlàyé fún yín ṣe gbọ́ bá ní. bàbá ṣé wọn pé student ni mí ṣá. student. mo dẹ̀ ń sanwó school. wọlé mọ́ ẹ ṣe kọkọ mi èyí kan lé mi ẹ kan lé mi. bàbá ìjọ bá mi bá mi ò understand wọn báyìí. ọ̀rẹ́ mi sọmọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n lójú ló ń rojú ṣàánú wàá wò bó ṣe máa bá wọn wò ṣe tí nǹkan tó máa fi ṣe bẹ́ẹ̀ tó máa fi easy fún wọn ni torí èèyàn náà mọ ibi tọ́mọ tiẹ̀ náà máa dé lẹ́yìn. fọmọ tèmi lẹ pé ẹsọ lẹrẹ èwo lẹ ẹsọ lẹrẹ ṣé fi kémi fọmọ ìwọ ṣe la sọmọ ká wọn mọ kẹlẹ bẹ́ẹ̀ ni wọn mọ kẹlẹ bẹ́ẹ̀ ni. máa bínú kí n ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní ẹjọ́ òkú òun ló bẹ̀ mí níṣẹ́ wọ́n tẹ̀lé. òṣèré kó ṣẹlẹ̀ bẹ̀ ọ́ ni ìwọ náà yẹ kó ọ̀sọ́ bá òṣèré kó ṣẹlẹ̀ bẹ̀ ọ́ ni ká débẹ̀ ni lẹ́rọ̀ lẹ́wọ̀n lé mọ̀ sọ̀rọ̀ mọ́ o mọ̀ sọ̀rọ̀ mọ́ gbèsè yìí náà o èyàn rẹ̀ ló ká gbèsè kíkọ́. àjọ wa náà ni. mo mọ̀ fẹ́ sọ fún mi lè oṣù owó ní tẹ̀lé ní méjì owó ọwọ́ fọ aago méjìlá ló dé. bàbá agent àbí kí á ti kà àbí kí náà ń pè yìí pẹ̀lú eléyìí tẹ́ gbé tìrà tó rẹ̀ rí bí orí túlù yìí bàbá orí ń ta yín o. orí ń ta wọ́n gan. orí ń ta bàálẹ̀. ní ìmọ̀ ọkọ̀ tó kí ló kàn yín pẹ̀lú pé mò ń wọlé ní aago 9 ṣé àjọ ní agreement pé oyè aago báyìí ni mo fẹ́ máa wọlé ni bẹ́ẹ̀ ṣe ń gbowó tó àárí lára yín pẹ̀lú dìdìrín dọ̀gìdọ̀gì tẹ́ gbé sẹ́gbẹ́ ẹ wo ṣú yìí ẹ wo nǹkan tẹ́ kó sẹ́sẹ̀ ẹ wo ṣú ilé náà torí goldberg àbí star tó fẹ́ fún bàbá agent a ti gbọ́ sórí yín a ti gbọ́ sórí yín ẹ ní sùúrù ẹ̀yin kọ́ ló nílé. ọmọdé ò lágbà lé. ẹ ní sùúrù kẹ gbọ́rọ̀ kẹ tó máa pariwo bí ó lè dàgbà ó kò lè dàgbà bóyá ṣe yìí. ẹ̀yin kọ́ ló nílé ẹni tó nílé ìlú òyìnbó ló wà àṣírí tutù pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbowó ohun tó kò yọ lára yín. ẹ filẹ̀ ṣèbí ẹ ṣayé tẹ̀lé mi ṣayé tèmi. kò yọ lára yín ọmọ yín la gbọ́ pé ó ń ṣe bí dìdìrín kan káàkiri tó ń sanwó sanjẹ. ṣé ọmọ tẹ̀rẹ ni ṣé bá ọmọ mi ni. ẹyìn ẹ làgbà wọlé gbòógì o bọ̀ká ní sùúrù kó ọwọ́ àwọn fọ ọlọ́mọkùnrin kan ṣoṣo kọ́ máa wá wá bí. fẹ́ǹsì mi ni bàbá. fẹ́ǹsì àbí kéèpé. fẹ́ǹsì. àbẹ̀sọ́nà ló ń sọ bẹ́ẹ̀ ló máa. oríṣiríṣi. ó gbọ́ kó wá gba birds of the same feather ṣá. ó gbọ́ gba gbákiri ìgbẹ́ kan pé agreement àti ìgbẹ́. agreement. ṣé bí wọn kò lọkọ sínú ẹ̀. so mi ò lè lọ́kàn lé yín báyìí. ọkọ gẹ̀rẹ́ láàtò nílọ wọ́n jùlọ láàtò nílọ wọ́n jù ní gbọ́n mi rí fífífí níbẹ̀ wọn wọ́n nídìí ẹ̀ pẹ̀lú. nídìí èmi bẹ́ẹ̀ ni. kí n pè yín ọlọ́run má jẹ́. bẹ́ẹ̀ ẹ gbà mí. bẹ́ẹ̀ pè yín kẹ̀. bẹ́ẹ̀ ni. ọlọ́run má jẹ́. ẹyọ ọ̀rẹ́ mi tí mo ní èjì rán mi èjì ẹjẹ́ lọ́jọ́ mo ti sọ bẹ̀rẹ̀ sí ọjọ́ mi ọ̀dà àwọn fẹ́ ṣe kọjá báyìí ní ìlú méjèèjì lẹ́kọ̀ọ́ kùn í total package àbí kété kó total package rẹ̀ mà kò ní lórí ẹ̀yìn ní àwọn ọmọ ọmọ mi. wọ́n finish ni yẹn ti finish. bẹ́ẹ̀ mo lórí abẹ́rẹ́ mi lẹ́ àwọn tó mi. neighbor àwọn agent of darkness àti ẹ̀ ti wọlé iná. ẹ wo mo ní kan sí méjà rẹ kọkọ tó kan sàn yẹn wọ mi létí rárá.